ṣàlàáfíà ń gbogbo ṣe ara le ṣe ara le ṣe àlàáfíà ní gbogbo ara lé wà ọ̀dẹ̀ òdùbí ẹ ṣé mo dúpẹ́ ẹ ti mọ̀ pé àìríwú lọ́sàn mo kàn ní wá sọ fún gbogbo ọmọ Yorùbá ni wípé àwọn kan sì ń dùn wọ́n sì ń jà fún orílẹ̀-èdè tá a pè ní orílẹ̀-èdè Nàìjíríà paripa bí orí èèyàn bá dàrú bí ó bá máa jà fún orílẹ̀-èdè tí wọ́n pè ní Nàìjíríà báyìí ní ìsìn ẹ rí pé nǹkan ti ń ṣe ní ọ̀hún nǹkan ń ṣe bí nǹkan ò bá ṣe ṣéyìn ó wàá máa jà lé nǹkan tí ò ní láárí nítorí pé bẹ́ẹ̀ bá wo orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ in tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ báyìí ó kọjá ẹ jọ tẹ́ bá ti rí fọ́nrán yìí ẹ kàn bá mi pín mo fẹ́ wá fìdí nǹkan kankan múlẹ̀ ni kó tẹ̀ di pé mo sọ ohun tí mo fẹ́ sọ ẹ gbọ́ nǹkan tí dínú mi láàyè gan tiẹ̀ sọ láwọn tó jẹ́ pé àwọn náà bàálù ọ̀hún jẹ́ débi tó dé èsì o. I'm using the opportunity to call on President Muhammadu Buhari. In case you are not aware, Mr. President, kerosene is 450 naira per liter. Diesel is 650 naira per liter, Mr. President. In case you are not aware or they have not told you, diesel is 650 naira per liter. Kerosene is 450 naira per liter. Mr. President, do something. Nigerians are dying. People are hungry. The economy is going down. Unemployment is on the increase. How do you expect small-scale industry, manufacturing industries, and all the companies in this country to survive with 650 naira per liter for diesel? How possible? How will people? There's no electricity anywhere. I live in Metama. I go back to the country yesterday. As I'm speaking with now, there is no electricity in my house. I have to be on diesel. How will the poor masses of this country survive? How will the companies, small-scale industry, manufacturing industry survive on 650 naira per liter diesel? Mr. President, you have blood flowing through your veins, not kerosene. Please react. Do something. Fix this country. You took an oath. Please, Mr. President. Ipò wọn débi ìlú tó lépo ìlú Nàìjíríà lépo tá a bá ń ka ìlú tó ń bẹ ní OPEC nínú àgbáyé àwọn ìlú tí wọ́n máa ń ṣepo rọ̀bì Nàìjíríà jẹ́ kan bẹ̀ nínú ilẹ̀ adúláwọ̀. Ṣé rí ohunkóhun ilé tá a bá ti fi tọ́mọ èrè ní máa ń wò ṣùgbọ́n kò dùn mí fún wọn ìwọ ló fà á ìwọ tó ń wò mí bẹ́ẹ̀ ni nígbà yẹn bá bímọ sáyé tí ó lè jẹ́ kọ́ mọ òun kó máa sọ èdè ara ẹ̀ lẹ́nu èdè ẹnu ara rẹ̀ kó máa fi kọ́ ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó bá ti dẹ́ko yóò wá di èrè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ti dé ìlú òyìnbó wọ́n gbàgbé ara wọn sí ìlú òyìnbó bá ṣe ń sọ wọ́n wá wò wípé bí ó ṣe máa lọ́nu má gbàgbé pé ogun ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Ukraine nísìn ogun Ukraine yẹn ó lè fa ohunkóhun ó lè fogun àgbáyé bí mo ti ń sọ fún yín lóòótọ́ òun ò gbàdúrà kógun àgbáyé ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ogun àgbáyé ó ti ń kóra jọ bọ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ́ọ́ mà nísìn yìí ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé bàbá àròpọ̀ rè ẹ má jẹ́ kó ogun ṣẹlẹ̀ o mo ṣe bímọ ni o mi tí ì bímọ o ó jẹ́ pàwánù rẹ̀ dà ìjọba Ọlọ́run ti dé bí ìjọba Ọlọ́run ní kálukú ṣe dé ba lẹ́yọ kọ̀ọ̀kan nu tó wá yà mí lẹ́nu ni wípé ẹ̀yin tẹ́ ń kówó tẹ́ pera nílò lóṣèlú tẹ́ ń kówó jẹ tẹ́ komi tẹ́ ṣe gbogbo ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà mo ti rí ó ti di banana republic àbí banana republic ní ká pè ní ejò máa ń gbówó ń bẹ̀ ọ̀bọ ó máa ń gbówó mì àṣà agbówó jẹ a máa ń rówó nínú risafua wọ́n máa ń rówó nínú kí wọ́n ti ń pè nínú sọ́kàwé
ní Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan jákàjàkà nǹkan tí ò ṣe gbọ́. Wọ́n celebrate ọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pè ní Abba Kyari odindi ọ̀gá ọlọ́pàá yányán igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ní orílẹ̀-èdè Nàìjíríà ilé tá a fi tọ́mọ ní Nàìjíríà don't die in their wars. Délé Fárótìmí kárí ọkùnrin ogun ṣé ẹ ti kàwé rẹ̀? If you die in their war, it's your own cup of tea. Yeah, you are on your own because it has nothing to do with these politicians. They don't care. They don't care about you. So if you are a youth, olówó tó máa fi wo bíbí Nàìjíríà àwọn kan rédèrèdè and kì í sì ṣẹ̀bi rẹ̀. Ìdí ni wípé àkókò tán bí ọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọ ni. O mọ ìgbà tí ọ̀rọ̀ June 12 tó ṣẹlẹ̀. Ogun June 12 o mọ̀. Ogun wẹ́ẹ̀ tiẹ̀ o mọ̀. Kàkà kí bàbá àti ìyá tiẹ̀ kán sọ̀tàn fún ọ. Kán sọ wípé wọ́n ti yọ history kúrò nínú ọ̀rọ̀ Nàìjíríà. Nítorí pé wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá mọ̀ tán òun ni bàbá àrọ́bá. Wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ bá mọ̀ nǹkan wọ̀nyí ìtàn ní bàbá àrọ́bá sì rí bàbá àtàn ìtàn ní bàbá sì àrọ́bá bákan náà bó ti wù kí wọ́n máa pòwe yẹn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yin tí ẹ kú ní ilẹ̀ Nàìjíríà kí pé ilẹ̀ Yorùbá tẹ wá sọ lẹ́nu. Ojúgbà mi ti fún yín lọ́pọ̀lọpọ̀ tẹ́ gbàgbé ilé ojúgbà mi ti fún yín ojúgbà mi ti fún yín. Ìlú tí mo wà ní ìsìn kò síbi tí máa dé mi ò fagbára yí tọ́ǹgì mi ahọ́n mi kó mọ kí n máa lọ n ò ní ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n pe kíni kan ní accent tèmi yí bóbóbó ni mo mọ̀ọ́mọ̀ jẹ́ ó yí bẹ́ẹ̀ mi ò ní yí padà torí pé mi ò ní sọ lẹ́nu torí pé mi ò ní sọ àpò ìyàkọ́. Wọ́n tó ń gbọ́ mi bó ti ń wo fọ́nrán yìí níbikíbi tẹ́ bá wà ẹ gbìyànjú kẹjẹ́ kẹlòmí ò gbọ́ ohun tí mo fẹ́ bá yín sọ wípé kẹ́ni wọ́n fi etí gbọ́ àlàyé ọ̀rọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ìlú. Orí irọ́ foundation Nàìjíríà orí irọ́ ni wọ́n kọ́lé. Ṣé rí constitution 1999 èyí tó sọ wípé kí Nàìjíríà ó jẹ́ Nàìjíríà yẹn. As far as I'm concerned, tí constitution yẹn bá ṣe wà in existence kò sọ́gbọ́n tẹ́lẹ̀ ta sí torílẹ̀-èdè yẹn lè dáa. Ẹ jẹ́ ká gbàgbé self-centered and selfish interest táwọn èèyàn ń sọ pé tí Ìgbò bá wà ń bẹ̀ ẹ jẹ́ kí Ìgbò máa bọ̀ ẹ jẹ́ kí Yorùbá máa bọ̀ orí bẹ́ẹ̀ Hausa ló lè ṣe. Ọ̀dà ṣe rí tí Ìgbò Hausa àti Yorùbá tí gbogbo wọn tán parapọ̀ tán pa knowledge wọn papọ̀ tán pa skills wọn papọ̀ bó ti wù kán kàwé tó bó ti wù kán lọ́gbọ́n tó wisdom owó kán wá kó gbogbo ẹ̀ papọ̀ then kán wá sọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta di áńgẹ́lì pẹ̀lú constitution 1999 yẹn kò lè ṣiṣẹ́. And thereafter ṣe rí nǹkan kí nǹkan téèyàn bá ti fi ìpìlẹ̀ irọ́ èké tó bá ti fi mọ tó bá ti fi ìpìlẹ̀ irọ́ bẹ̀rẹ̀ nǹkan yẹn kò kí n lálàáfíà ọjọ́ alẹ́ nǹkan yẹn máa ń dàrú ni. Ọmọ ọdún 12 ó ń fi yẹ ìṣòwò ọmọ ọdún 10 ó ń fi 100 naira ó lọ fi ń bá ọmọ 24 years láṣepọ̀. Nígbà táwa ń dàgbà ọmọ Yorùbá kì í ṣàgbé. Nígbà táwa ń dàgbà a gbé nǹkan lọ sí oríta ibi tán ti ń ta nǹkan wọ́n á kó òkúta síbẹ̀ wọ́n ẹ lọ gbé kaṣú yìí sóríta ẹ lọ gbé ọ̀gẹ̀dẹ̀ prántà yìí sóríta. Nígbà tá a bá padà débẹ̀ owó la máa padà kó a gbé abọ́ padà wá fọ́wọn ìyá wa
ṣùgbọ́n ṣé ó rí bẹ́ẹ̀ máa nísìn ṣé ó rí bẹ́ẹ̀ máa nísìn àtowó àtagbọ̀n òní wọ́n á gbé lọ. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. kì í ṣọ̀rọ̀ ìbò 2023 òun ló kàn o, kì í ṣe Yorùbá president ló kàn o, kì í ṣe Igbo president lọ́rọ̀ Nàìjíríà kan, bákan náà kì í sì ṣe Fúlàní president or Hausa president, kì í ṣe tó kàn nìyẹn pàápàá. Nàìjíríà ti bàjẹ́ débi wípé in tó máa tò ìlú yẹn tó máa tò number 1 kí constitution yẹn kó wálẹ̀, number 2 kó ní kálukú padà lọ sí tent ẹ̀, tó bá ti padà lọ sí tent wọn kán lọ béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ sì fẹ́ ṣe kíní ẹ̀ papọ̀, tá bá wá dìbò pé òkè ẹ jẹ́ ká ṣe papọ̀, tó bá possible tí Nàìjíríà gbàgbọ́ pé tán bá papọ̀ ó máa dáa fún wọn. Now oníkálukú àwa sọ pé báyìí mo ṣe fẹ́, báyìí mo ṣe fẹ́, báyìí mo ṣe, ìyẹn tí referendum táwọn èèyàn bá agree papọ̀ pé òkè kájọ ṣe papọ̀, tí mo sì mọ̀ wípé ṣíṣe papọ̀ yẹn mi ò rò pé kàkà kí ajá kó ṣàkápọ̀ ẹ̀kún, mo rò pé oníkálukú aṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. àwọn gómìnà ilẹ̀ Yorùbá gan mọ̀ ní tí mò ń sọ yìí, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ló wù mí kí wọ́n dìde fún ọ̀rọ̀ ara wọn jù. ẹ wo ọmọbìnrin tán pa sí BRT lẹ́kọ̀ọ́, ṣé ó yẹ kó ọmọbìnrin yẹn ó kú bẹ́ẹ̀ yẹn? ṣé ó yẹ ẹni ká má wọ mọ́tò lérò náà, ọmọbìnrin yìí tún lọ wọ mọ́tò tá a pè ní BRT yẹn ni pé mọ́tò ìjọba, òkú ọmọbìnrin yẹn náà padà rí o, dráìfà wa ń sọ̀sọ̀kúsọ lẹ́nu. ẹ wo ọ̀rọ̀ Àbá Kyari tí mo fẹnu balẹ̀ nǹkan yẹn. ìgbà tí wọ́n gbé Ìgbòho, ìyàwó Ìgbòho ò dákú o. ìgbà tí wọ́n gbé Nnamdi Kanu, ìyàwó Nnamdi Kanu kò rọrùn àrèmabọ̀, kò sì dákú. ṣùgbọ́n yanilẹ́nu wípé ìyàwó Àbá Kyari ó dákú nínú kóòtù. ẹ̀yin ẹ wo fọ́nrán náà. They should take her to the room and let them pour her water. If there's any place so that they can pour her water so that the camera cannot be on her face. Open the... Can somebody open the GC? Sorry, please take on. dídákú èké, dídákú irọ́, dídákú tí ò lálàáfíà, òun lè rí yẹn. ìyẹn ò tí ẹ̀ kàn èmi, ìyẹn ò kàn èmi. ètò jẹ mí lógún jù ní ẹ̀yin ọ̀dọ́, ẹ padà lẹ́yìn olóṣèlú. ẹ má jẹ́ kí wọ́n sọ yín di ọkọ́ àti àdá, nítorí tí a bá ti lu ọkọ́, tá a bá ti lu àdá tán, a máa ń sọ nù, a máa ń sọ síbì kan ni. àwọn olóṣèlú wọn á sọra wọn dọ̀bẹ, ọ̀bẹ ló máa ń gbé nínú ilé pẹ́pẹ́pẹ́, gbogbo nǹkan tó bá wù ló máa jẹ, bí ó ti ń jẹ ẹran ni ó máa jẹja, bí ti ń jẹja ni ó máa jọsàn, ni ó máa jèso, ni ó máa jẹ ẹ̀fọ́ úgú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. ṣùgbọ́n ṣe rádà yẹn wọ́n ti máa fi gé nǹkan tó korò, bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ó máa ṣá òkúta, wọ́n á tún lọ fáìlì tó bá ti wáyọ́ tán wọ́n á jù dànù. àdá tán bá lò dáadáa pátápátá wọ́n lo ọdún kan sọdún kan àbọ̀, ṣùgbọ́n ọdún mélòó lọ́bẹ̀ ń lò nulẹ̀.
ẹ má jẹ́ kán ba ayé yín jẹ́. Ẹ wo nǹkan tí Bọ́lá Ṣàngódélé Ahmed Tinubu, ẹ wo nǹkan tó sọ ìlú Èkó dà. Àwọn kan sọ pé president Yorùbá la fẹ́. Ẹ kúkú rí sọ, kò kúkú sẹ́ni tó dẹ́bi fún yín gbà tí òye yín kọ́. Ṣùgbọ́n mo fẹ́ ta ló lè debate ẹ̀? Báwo náà yẹ fẹ́ ṣe? Igbo president, Yorùbá president, báwo náà yẹ fẹ́ ṣe? Pláàni tí wọ́n dẹ̀ ti ní sílẹ̀ ó kọjá yẹn. Bí ìran Hausa ti parẹ́ báyìí ní north, Fúlàní, Hausa Fúlàní, Sa Fúlàní, bẹ́ẹ̀. Gbogbo gómìnà north pátápátá kò sí Hausa kankan nínú gómìnà wọn. Wọ́n ti parẹ́. Ó dẹ̀ ti ń bọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní wọ́n ti ń sọ èdè Yorùbá dáadáa. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ ọmọ Yorùbá káàkiri. Ìran Yorùbá tá bá máa fi rí ọdún díẹ̀ ó máa parẹ́ o. Á parẹ́ pátápátá. Nítorí pé sáìnì ẹ̀ ti wà lẹ̀. Wọ́n ti ń fi Fúlàní jọba nílẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ọba Yorùbá, kí ló dé tẹ́ ń fi eléyìí ṣera yín? Tẹ́ ń ba ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. Mi ò ní pẹ́ púpọ̀ lórí fọ́nrán yìí torí pé mo fẹ́ kẹ́ bá mi pín káàkiri dáadáa. Gbogbo ọ̀dọ́ pátápátá, mo fi Olódùmarè mo fi bẹ̀ yín. Ibikíbi tí fọ́nrán yìí bá dé, ẹ fún ẹlòmíì. Kì í tí ì ṣe ọ̀rọ̀ ìbò ló kù o. Kì í tí ì ṣe ọ̀rọ̀ ìbò ló kù. Kó ní kálukú lọ padà sí tẹ́ǹtì ẹ̀ náà ká wá tún ṣà. Ibi tán kọ orílẹ̀-èdè Nàìjíríà lé, ibi ìparun ni o. Kò sí ẹnikẹ́ni tó lè ṣeré, kò sí gbìyànjú tí èèyàn lè gbìyànjú tó o bá ti fi rọ́kun, folèkun, fèkékun. Òun ló fà á tẹ́ fi rí gbogbo bí ayé ṣe rí tí gbogbo ẹ̀ sì dá jálajàla. Òun ló fà á ní tó ṣẹlẹ̀ ní Ukraine. Tó bá ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ńkọ́, ẹ̀yin tẹ́ sọ pé ẹ ti níwèé ìgbélú, mo ti jẹ́ citizen. Your citizenship is by paper, it is not by birth. Tí ohunkóhun bá ṣẹlẹ̀, mo sọ lẹ́ẹ̀kan sí, ogun àgbáyé ẹlẹ́kẹta irú rẹ̀ ó ń bọ̀. Ilé kòkó báyìí ń tagbe. Gbogbo ẹ̀yin kẹ́yìn tí ẹ bá lọ́wọ́ wípé bóyá Yorùbá nation kò ní bọ́ sí, ẹ lọ tọwọ́ ọmọ yín bọ́ṣọ. Torí pé kò sẹ́ni tá a máa fò lọ́kọ́ tí ò ní wa ebè sọ́dọ̀ ara ẹ̀. A ò ní ká ẹ má jẹ́ǹjẹ́ ìṣèlú yín, ṣùgbọ́n ẹ má di ẹnikẹ́ni lọ́nà nípa ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo àwọn tó ń dìde fún iṣẹ́ yìí, Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ojú òní tí wọn, àtọkùnrin, àtobìnrin, àtọmọdé, àtàgbàlagbà. Ojú òní tí gbogbo yín láṣẹ Olódùmarè. Sunday Igboho, àwọn kan ló ń jọlá Sunday Igboho lọ yìí. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Wọ́n ṣe rí ládùúgbò nígbà tó bá ti dé àdúgbò tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn báyìí, báwo ni gbogbo àdúgbò wa yìí ṣe máa ń rí? Gbogbo àdúgbò àdá kò ní sí lílọ púpọ̀. Nǹkan èrè oko ń kọ́ sàmárì kò kì í sí o, kì í sí. Irú bá a ṣe ń gbìn ní ìsìn tó bá jẹ́ wọn tí lọ tó bá hù báyìí wọ́n máa jẹ́ ni. Ṣùgbọ́n ẹnìkan ò lè máa bẹ̀rẹ̀ láti bí mo rò pé bẹ́yìn ṣe wá sóko yín sìn tí bá kí ṣe pé àwọn kan jagun ogun wọn ṣẹ́ ẹ ò lè ní tálẹ̀ yín lè gbé fún pé ẹni báyìí ló fà á tí àwọn Fúlàní yóò fi wá mọ́ tí wàhálà fi ṣẹlẹ̀ mọ́. Sunday Igboho lèmi lè gbé torí kó tó wá kò sí àṣeyọrí kan báyìí. Ṣé àwọn ọ̀nàrẹ́bù wa kan ṣe àṣeyọrí kankan lórí ẹ̀? Èmi ò rí ọ̀nàrẹ́bù kan ṣùgbọ́n Sunday Igboho ìgbà tó wá lọ́dún tó kọjá ìyàtọ̀ wà lọ́dún yìí Sunday Igboho lèmi lè sọ pé ó ṣe iṣẹ́ takun òun yàyà mẹ́fà ẹ ṣe gan. So Sunday Igboho ń sìn adúpẹ́ pé wọ́n ti mú un kọjá táwọn pé inú gbogbo ọmọ Yorùbá ni ò dùn. Ṣé inú yín náà dùn pé wọ́n ti fi sílẹ̀? Inú tèmi dùn. Inú yín dùn. Bọ́ nísìn lórí nǹkan tí wọ́n mú fún pé kí gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá ti pé owó ni Sunday Igboho ó ní owó lọ́wọ́ kò sí nǹkan tí ò ní gbogbo àwọn ọmọ kò sọ́mọ ẹ̀ kankan ní Nàìjíríà yìí kò sọ́mọ ẹ̀ kankan nílẹ̀ Yorùbá táwọn ìdúgbò Yorùbá nation yìí kò sọ́mọ ẹ̀ kankan níbẹ̀. Ṣùgbọ́n nísìn fún tàwa mẹ̀kúnnì nígbà tí Sunday Igboho dé yìí ń sìn
àmọ̀ràn wọn lè lè fún ṣé kó dúró pẹ̀lú òmìnira tó ń ẹ̀tọ́ òmìnira Yorùbá tó ń jà fún yẹn ṣé kó dúró ni àfi kó tẹ̀síwájú. kó tẹ̀síwájú Ọlọ́run á sì máa fún un láòkù àtagbára tá a fi máa ja ogun. ó náà wọn ò tẹ̀síwájú mọ́ ṣé kó. kó tẹ̀síwájú. kó tẹ̀síwájú bẹ́ẹ̀ kó máa lọ kó máa dúró. Ọlọ́run á wà lẹ́yìn yẹn kò sí nǹkan tá a ṣẹlẹ̀. nínú àwọn nǹkan tẹ́tí mo tún ní ìbéèrè kan fún yín pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti ń gbìn ìbẹ́sẹ̀ rí bá àwọn ìbẹ́ tí ń jáde tó bá ti ń bọ̀ láti Ìgbòho àti ń bọ̀ ń sìn lọ́wọ́n tá ti ń bọ̀ more than 1,000 hectares kì í ṣe acres o hectares of land ó ti jù báyìí lọ táwọn yẹn ti dáko lọ rẹpẹtẹ so èmi wá fẹ́ kí ẹ mú nísìnyí bá jẹ́ wọn ìṣẹ́ ti ju ọmọ ọgbọ̀n ọdún lọ àbí ọdún wo ni nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí tẹ̀tì rí bẹ́ẹ̀ pé gbogbo àwọn àbúrò mi wà lóko tí fàájì ń ṣẹlẹ̀ báyìí rí. níwọ̀nba ìgbà tẹ́mi ti dáyé mi ì tiẹ̀ tí ì rí irú ìtọ́dún mi ì tí ì rí. ẹ ti rú ẹ rí. àfi lọ́dún iná tó ṣẹlẹ̀ báyìí. ẹ bó ṣe lọ bá a ṣe ń bọ̀ nìyẹn o more than 50,000 acres hectares let me say hectares of land táwọn fi dáko. bàbá wa àwọn kan gbẹ̀ ní ṣùgbọ́n tá a bá sọ nípa èèyàn tó jẹ́ pé Fúlàní ò wọ àdúgbò ìwà mọ́ ta lẹ́ máa dárúkọ. tàlẹ́ máa dárúkọ tó wá bí tó jẹ́ pé gbogbo àwọn Fúlàní àdúgbò yìí wọ́n fi lọ tẹ́ ìfìrí wọn mọ́. tẹ́ àfẹ́rí wọn mọ́. bẹ́ẹ̀ ni. mi ò rántí o but ọ̀gbẹ́ni kan. tó ń pè ní Gbòho ẹ ti gbọ́ Gbòho rí. kí lẹ fẹ́ sọ nípa arú akọni Yorùbá yẹn ẹ sún mọ́ kẹgbọ́n kan lẹ́nu wọn. ọ̀gbẹ́ni yẹn ó ní akíkanjú ogun ni o. ọ̀rọ̀ wọn. torí wípé bí ó bá ṣe ọlá Sunday Igboho. bẹ́ẹ̀ ni. àwọn Fúlàní wọ́n fẹ́ jẹ wá níyà wọ́n ti pa wá tipẹ́tipẹ́ wọ́n ti ń pa wá dànù. ṣùgbọ́n nígbà tí Sunday Igboho dìde tó fèsì wọn òun ló jẹ́ ká rárá àlàáfíà tí a fi lè dá oko lọ́dún ẹ̀. ní gbogbo àdúgbò yẹn jẹ́ kí n súnmọ́ yín torí ọmọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wá ọmọ Ìgbòho lèmi lè ṣe. so ní nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí tí bá kí ṣe Ìgbòho ni pẹ̀lú gbogbo nǹkan tá a rí torí a ti ń bọ̀ láti Ìgbòho alọ́wọ́ àti pé báwọn yẹn ti dáko láti Ìgbòho alọ́wọ́ ni more than 50,000 hectares of land làwọn yẹn ti fi dáko. ṣé tí bá ṣe Ìgbòho ni bàbá mi mo fẹ́ bèrè lọ́wọ́ ṣó máa ṣeé ṣe. kò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ ìgbà tí Sunday Igboho jà fitafita tí a rí pé àwọn Fúlàní kò tó wa mọ́ la fi ṣe padà díẹ̀díẹ̀ la fi ń dáko. ní ilẹ̀ Yorùbá yìí irú èèyàn ò lè Ìgbòho jẹ́ sí ọmọ Yorùbá yìí ìyẹn jà kọ́kọ́ pẹ̀lú gbogbo àwọn olóṣèlú tó wá ń parọ́ fún yín láti jọ ṣe lè fi olóṣèlú wé Ìgbòho. kò sẹ́yìn tó ti ń ṣe nǹkan tí Sunday Igboho ṣe ní gbogbo nílẹ̀ Yorùbá yìí torí èyí tó ń dùn wá jù ní àwọn Fúlàní tó ń jẹ wá níyà. pẹ̀lú oko tẹ́ ẹ ti dá yìí ó máa tó àìmọye ọdún wo lẹ ti lè rò pé ọdún wo la lè sọ pé ẹ ti dárú oko báyìí gbẹ̀yìn. ó ti pẹ́ o. ẹ tẹ̀ bú kẹsàn-án pé. ó máa tó bíi ọgbọ̀n ọdún sẹ́yìn ṣá. ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ ti dáko báyìí tí bá kí ṣe Ìgbòho ni kò lè ṣe báyìí. kò lè ṣe é ṣe o. ẹ ṣe bàbá wa àtún fẹ́ tẹ̀síwájú láti béèrè lọ́dọ̀ àwọn yẹn sọ̀rọ̀ lọ́ba yẹn. ṣe ti gbọ́ nípa bẹ́ẹ̀ ńkọ́ ìtàn máa sọ nípa tiẹ̀ bó bá dọ̀la. Are you a man of individual or are you a man of the masses? Gẹ́gẹ́ bí Ìgbòho sì jẹ́ béèrè lọ́wọ́ ara rẹ̀ yóò máa rókè lọ́kàn rẹ̀ ṣó dìgbà téèyàn bá di president orílẹ̀-èdè kó tó ṣe fáwọn aráàlú ẹ̀ kó tó ràn lú ẹ̀ lọ́wọ́ ni mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ kì í ṣègbà téèyàn bá di president. Àwọn olóṣèlú àwọn aráàlú ló gbà wọ́n síṣẹ́ ṣùgbọ́n ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀ àwọn olóṣèlú ti sọra wọn dọlọ́hun mọ́ ọmọ Nàìjíríà lọ́wọ́. Ẹ jẹ́ ká gbé igbá burúkú igbá òṣèlú ẹ jẹ́ ká gbé sọ́tọ̀ ẹ jẹ́ ká gbé ti ìran wa kó má bàa parun ẹ jẹ́ ká gbé dání. Èmi náà ní orúkọ tèmi ò yí padà Ẹ̀rígbèmí lórúkọ mi tí gbogbo ayé pè ní bàbá àròpọ̀ eré ayọ́kúrò ibi nílé gbogbo wa o. Mo tún ń padà bọ̀ ṣùgbọ́n ẹni tó bá sọ pé kí ẹ wá mi kó má wá òjò tí ẹyin tútù bá ti forí sàpàtà òjò náà lẹ́wọ̀ ara rẹ̀ bàjẹ́. Ó dàbọ̀ ẹ ṣé o ẹ bá mi pín ìfẹ́ lómi ẹ pín fọ́mọdé ẹ pín fàgbàlagbà mo dúpẹ́ o.